tí o kò ní o lè fún yàn o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ìtẹ̀wá tí ń wò mí gẹ́gẹ́ bí àṣà mi nǹkan tí ò lè fún yàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Kí lẹ fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ lénìí? Òun ni ìpínlẹ̀ Amunisin àti ẹ̀sìn ní ilẹ̀ Yorùbá. Enslavement stroke colonization and religion. Ìpínlẹ̀ Amunisin àti ẹ̀sìn ní ilẹ̀ Yorùbá. Ó máa pín sí ìpele mẹ́rin. Ìpele àkọ́kọ́ ni kí ni ìtumọ̀ Amunisin àti ẹ̀sìn ní ilẹ̀ Yorùbá. Ọlọ́gbọ́n olóye o, ẹ jẹ́ ká bọ́ sí agbami ọ̀rọ̀. Tí o bá máa gbọ́ ọ̀rọ̀ mi lágbọ́yé àti àròjinlẹ̀, o máa ní láti kọ́kọ́ wá nǹkan méjì ni mo pè é sìn yìí, Amunisin àti ẹ̀sìn. Kí ló kọ́kọ́ wọ ilẹ̀ Yorùbá? Ṣé Amunisin ni àbí ẹ̀sìn tí à ń pè ní enslavement and colonization? Èwo ló kọ́kọ́ wọ ilẹ̀ Yorùbá? Òun ni Amunisin ló kọ́kọ́ wọ ilẹ̀ Yorùbá tí à ń pè ní enslavement. Ní ìgbà tí Amunisin kó tó wọ ilẹ̀ Yorùbá, báwo ni Yorùbá ṣe ń ṣe? Kí ni Yorùbá nígbàgbọ́ nú ẹ̀? Báwo ni Yorùbá ṣe ń hùwà? Ọlọ́gbọ́n olóye o, tí ẹ bá wò àwọn Haúsá tí ẹ ń wò yẹn kò kí ń ṣe àṣà àti ṣe wọn ní Islam. Àwọn Ìgbò tẹ́ ń wò yẹn kò kí ń ṣe àṣà àti ṣe wọn ní Christianity. Ilẹ̀ Yorùbá tẹ́ ń wò yẹn kò kí ń ṣe àṣà àti ṣe wa ní Christianity and Muslim. But ní ìgbà tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀, òun ni enslavement tó ń pè ní colonization. Nígbà yẹn àwọn Yorùbá ti wọ́n ti ń ṣe gbogbo nǹkan, wọ́n ti ní plan, they have our own plan of government kí ẹ̀sìn tó dé. Nígbà tí ẹ̀sìn dé, ẹ̀sìn ò dédé wọ ilẹ̀ Yorùbá o. Ọlọ́gbọ́n olóye o, ẹ̀sìn ò dédé wọ ilẹ̀ Yorùbá. Ìlú Kwara tí ẹ̀ ń wò yẹn, ibẹ̀ ni bọ́dà àwa àti àwọn north. Ilẹ̀ Haúsá ni religion kọ́kọ́ dé sí, ni ẹ̀sìn kọ́kọ́ dé sí. Nígbà tí ẹ̀sìn yẹn bọ̀ láti ọ̀dọ̀ àwọn Fúlàní tẹ́ ń wò yẹn, Fúlàní yàtọ̀ sí Haúsá o. Gbogbo àwọn Haúsá tẹ́ bá ń rí léni tán pé àwọn ní Haúsá, Fúlàní ni wọn kì í ṣe Haúsá, because àwọn Fúlàní wọ́n ti dominate gbogbo culture àti everything ní ilẹ̀ Haúsá. Ilẹ̀ Haúsá wọn ò ní culture mọ́, culture Fúlàní ló ń lò. Wọ́n wá ń gbé kinní yẹn bọ̀, wọ́n ń gbé bọ̀ wá sí ilẹ̀ Yorùbá. Ibẹ̀ lógun ti ṣẹlẹ̀, ibẹ̀ ni gbogbo ogun tó ṣẹlẹ̀. Mo sọ fún yín pé religion wọn gbé wá fún wa ní easily, it's not peacefully. Ìjà kọ́kọ́ ṣẹlẹ̀, ẹ lọ wá ìtàn. O lè lóun abẹ́ kanlé ẹ, inú ẹ òǹjọ́ òǹyọ̀, o ti mọ̀ pé òun ló bá padà rọ́ọ̀bù ẹni tó bá máa jogún kógó máa pa ìtàn kítàn. Nítorí pé àwọn Amunisin wọ́n ti wò pé àwọn baba ńlá baba wa ò ní àkọọ́lẹ̀. Nígbà tó kọ́kọ́ wá tí wọ́n fẹ́ attack wa, wọ́n kọ́kọ́ attack identity wa, wọ́n attack culture wa, wọ́n attack dressing wa, wọ́n attack everything about us. Tí a bá máa wò ìgbà wo ni religion, ìgbà wo ni ẹ̀sìn dé ilẹ̀ Yorùbá, tó bá máa sọ máa ní 200-300 years. Ṣé o bóyá 2 to 300 years tí ẹ̀sìn ti wọ ilẹ̀ Yorùbá yẹn, ẹsẹ̀kẹsẹ̀ tí wọ́n ti gbé ẹ̀sìn wọ ilẹ̀ Yorùbá ló ti bẹ̀rẹ̀ sí bà culture wa jẹ́ díẹ̀díẹ̀, ló fi jẹ́ ká máa gbàgbé culture wa, ló fi jẹ́ pé kò kí ń ṣe gbogbo òwe tí àwọn èèyàn pa ní ilẹ̀ Yorùbá lè ní òwe tó right. Níbi tó ti manipulate, tó ti conspire, tó ti manipulate ọ̀rọ̀ Yorùbá, tó ti manipulate culture wa, tó ti manipulate àṣà wa, ibẹ̀ láti lose gbogbo nǹkan tó jẹ́ identity wa. Ló fi jẹ́ pé tí ẹlòmíì bá wá sí tó bá máa pa ìtàn Yorùbá, nǹkan ọ̀tọ̀ nìkan tó máa sọ, tẹ́lẹ̀ bá máa pa ìtàn Yorùbá ọ̀tọ̀ nìkan tó máa sọ, nítorí pé àwọn baba ńlá baba wa ń gbà ẹ̀wọ̀n ò ní àkọọ́lẹ̀. Ọlọ́gbọ́n olóye o, Amunisin ló ṣíwájú ẹ̀sìn. Tó bá jẹ́ pé ẹ̀sìn ló ṣíwájú Amunisin ni, a máa mọ̀ pé wọ́n gbé ẹ̀sìn yìí wá fún wa, lóòótọ́ ni wọ́n fẹ́ connect wa sí ọ̀dọ̀ Ọlọ́run Elédùmarè. But kí ló dé tí ẹ kọ́kọ́ mú Amunisin, enslavement àti colonization tẹ́ kọ́kọ́ gbé síwájú? Àbí nígbà tí wọ́n ṣe òwe ẹrú, ṣe òwe ẹ̀sìn ti wà ń gbà yẹn ni? Wọn ò tí ì máa ṣe ẹ̀sìn ò tí ì wọ ilẹ̀ Yorùbá nígbà tí òwe ẹrú ń lọ. Àwọn pípù yìí kọ́kọ́ wá attack wa pẹ̀lú òwe ẹrú, wọ́n kọ́ attack wa pẹ̀lú force. Gbogbo ogun tẹ́gbọ́ pé ilẹ̀ Yorùbá ń jà yẹn tó ní Ògbómọ̀ṣọ́ kú kíní kan lẹ́rú kíní kan. Ogun tí Yorùbá máa kọ́kọ́ jà, wọ́n gun àwọn pípù yìí ni. Àwọn àtọ̀húnrìnwá yìí ni àwọn baba ńlá baba wa ń bá jà. But nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin Aláàfin àti Ààrẹ Ọ̀nà Kakanfò, ló wá fi lọ gba àwọn Fúlàní láyè kọ́ wá ràn wọ́n lọ́wọ́ kọ́ àtáàkì ilẹ̀ Yorùbá. Ẹ lọ wá ìtàn náà,
ẹ̀yọ́ ọmọ Yorùbá má ti torí ọgbọ́n ẹ̀sìn, má ti torí ẹ̀sìn tó ti wà lórí ẹ̀, má ti torí civilization, má ti torí tribalism, má ti torí pé àwọn Nàìjíríà kó wá mọ̀ pé o ò fẹ́ mọ ìkọ̀kan nípa ìtàn ilẹ̀ Yorùbá. Ará àwọn àfáà, àwọn pásítọ̀ àti àwọn ọmọ ilẹ̀ Yorùbá gangan ìlú ìtẹ́pẹ́ tó bá máa pa ìtàn Yorùbá ó ń pa nípa pé ṣèbí Yorùbá ló tara ẹ̀ lẹ́rú, ṣèbí Yorùbá ń ṣe àṣìṣe tẹ́lẹ̀ kó tó di pé ẹ̀sìn dé. Mo gbà yín gbọ́ tó bá yẹ pé bẹ́ẹ̀ ló ṣe rí, kí ló dé tó yẹ pé ẹ̀sìn ò síwájú ìmúnisìn? Ní ìgbà tí àwọn pípù yìí tí wọ́n mú wa sí tán, mo sọ fún yín pé wọ́n fi àgbòfégún wa, wọn ò fokùn ẹ̀ lẹ̀. Àwọn ọmọdé ẹ̀ka máa pè ní òfúnilẹ́dìyẹ ti gba odidi ọmọ lọ́wọ́ ẹni. Ẹ lọ wá ìtàn. This religion, the true religion, was not introduced to us peacefully. Ogun ló kọ́ ṣẹlẹ̀, but ní ìgbà tí ogun yẹn wá ṣẹlẹ̀, ní àwọn ọmọ Yorùbá ó wá dá wọn padà, ó wá dá wọn dúró sí Kwara ni wọ́n fi ráyè wọlé. Ó yẹ kó ti gba ogbó ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa. Ẹ lọ wá ìtàn, ẹ má jẹ́ kí ẹ̀sìn dàbò yín lórí. Ìmúnisìn ló kọ́ síwájú ẹ̀sìn. Kí ni ìtumọ̀ ìmúnisìn ní ilẹ̀ Yorùbá? Ọlọ́gbọ́n olóye o. Ìmúnisìn kí o mú èèyàn kó máa sìn ẹ́, kó máa pè é master, kó máa pè é lord, kó máa pè é god. Tẹ́ bá rí bó ṣe maltreat, bó ṣe ṣe àwọn baba ńlá baba wa, tẹ́ bá lọ wá ìtàn bí wọ́n ṣe ṣe wá, tí wọ́n fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀, tí wọ́n fi ẹ̀wọ̀n tó fi ń di àwọn bàbá wa, tó fi kó wọn lọ sókè òkun, tí wọ́n lọ fi wọ́n ṣe ẹrú. Nígbà tí wọ́n wá fi wọ́n ṣe ẹrú tán, tí wọ́n ti fi túlù wọn ṣe, ó wá padà wá, ó wá ní àwọn mú ẹ̀sìn wá fún wa, nítorí pé gbogbo nǹkan tí àwọn ṣe fún wa yìí o, ká má gbẹ̀san o, pé ká má gbẹ̀san nǹkan tó ṣe fún wa yìí o, ká lọ gba ẹ̀san wa ní paradise, ká lọ gba ẹ̀san wa ní àlùjọ́nà. Torí pé ó mọ̀ pé Yorùbá ní ọgbọ́n, a ní òye. Tí a bá dàgbà, tí àwọn ọmọ wa bá dàgbà títí, a máa béèrè kú tó pa bàbá wa lọ́wọ́ wa. Tí ọwọ́ ọmọdé tí wàá tẹ̀kú dá, ó máa béèrè kú tó pa bàbá ẹ̀, ó wá manipulate nǹkan, wá gbé ẹ̀sìn wá. Ẹ̀sìn tó ti gbé wá láti 300 years ago, 300 years back. Àti ìgbà tó ti gbé wá, ló ti pa culture wa, ló ti pa identity wa, ló ti pa dignity wa, ló ti pa ìṣẹ̀ṣe wa, ló pa ogun ẹ̀rẹ́ dé àsìkò tá a wà yìí. So tó bá jáde sí yìí, tó bá tackle religion, tó bá jáde sí yìí, tó tackle gbogbo nǹkan tó pè lẹ́sìn, ó máa sound stupid, ó máa sound kíní létí ẹ pé kílẹ̀ ẹni yìí sọ. Bẹ́ẹ̀ ni, but tí o bá fi ọgbọ́n àti òye gẹ́gẹ́ bí ohun tí àwọn bàbá wa sọ sílẹ̀ ní ilẹ̀ Yorùbá, Yorùbá sọ pé òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe, tí ọ̀rọ̀ bá sọ òwe la máa fi wá. Mi ò sọ̀rọ̀ nípa ẹ̀sìn Ifá o, mi ò sọ̀rọ̀ nípa ẹ̀sìn Muslim o, mi ò sọ̀rọ̀ nípa ẹ̀sìn Christianity o. I'm talking generally about kí là ń pè ní Amunisin. Ìmúnisìn síwájú ẹ̀sìn. So ní gbogbo time tí wọ́n mú wa sí yẹn, ibo lẹ̀sìn wà? Kí ló dé tí ẹ fi ọ̀rọ̀ ẹ̀sìn bọ́ wa ń gbà yẹn? Kí ló dé tí ẹ gbé ẹ̀sìn wá bá wa ń gbà yẹn? Ẹ gbé nǹkan wá ní agbára, ní agídí, kò kí n ṣe kí làwọn bá wa jà fẹ́. Nínú ogun yẹn náà, a tún rí àwọn ọ̀dàlẹ̀ ní ilẹ̀ Yorùbá tí wọ́n dalẹ̀ ara wọn, tí kò bá kí n ṣe ọ̀dàlẹ̀. Kí ló lè fa ìjà láàárín Aláàfin Ọ̀yọ́ àti Ààrẹ Ọ̀nà Kakanfò? Tí Ààrẹ Ọ̀nà Kakanfò fi wá gba àwọn Fúlàní láyè kọ́ wá ràn òun lọ́wọ́ kí òun lè kojú Aláàfin Ọ̀yọ́, kò máa ń ṣèjà kékeré. Ní ìgbà tí ó wá jagun yẹn tán, àwọn Fúlàní ò wá lè kúrò ní Ìlọrin, ló fi jẹ́ pé ní èní yìí àti ọmọ Yorùbá àti àwọn Fúlàní lọ́dọ̀ ṣe Ìlọrin. Gẹ́gẹ́ bí wọ́n sọ náà pé Haúsá àwọn Haúsá gangan wà o, tí wọ́n jẹ́ èèyàn tiwa. Ọ̀rọ̀ àwa àti Haúsá ó máa ń yíra wa. Àwọn Haúsá kọ́ là ń bá ṣe ń sìn àwọn Fúlàní ni. Gbogbo àwọn olórí àwọn Haúsá pátá tó jẹ́ top politician, top leader ní ilẹ̀ Haúsá, wọn kì í ṣe Haúsá, Fúlàní ni wọ́n. Ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ̀yin olóye, ẹ má jẹ́ kó fi ọ̀rọ̀ ẹ̀sìn kó fi dàárín wa lórílẹ̀ Yorùbá. Ìmúnisìn ló síwájú ẹ̀sìn. Gbọ́ ọ̀rọ̀ mi lágbọ́yé, gbogbo òwe wa ní ilẹ̀ Yorùbá wọ́n ti bà òwe yẹn jẹ́. Púpọ̀ nínú òwe wa nílẹ̀ Yorùbá kò kí ń ṣe bí àwọn baba ńlá baba wa ṣe pa òwe yẹn ni a ṣe ń pa lọ́jọ́ òní. Àwọn òwe kan wà tẹ́kọ́ tó bá pa òwe yẹn máa sound bẹ́ẹ̀ pé òwe yẹn ò ní nítumọ̀, but tí o bá lọ wá ìtumọ̀ òwe yẹn gẹ́gẹ́ bí àwọn baba wa ṣe pa, ẹ máa rí pé ó nítumọ̀. Bí ẹgbẹ́ jẹ́ ilé sí mi ilé sí ẹ, wọ́n pa òwe kan, wọ́n ní pé lówe là ń lùlù àgídìgbò, ọlọ́gbọ́n ló ń jo ọ̀mọ̀ràn ló mọ̀. Kò kí ń ṣe ìlù àgídìgbò, ìlù ògìdìgbò ni. Ìlù ògìdìgbò tá à ń sọ yìí, ọwọ́ méjì ló máa fi lù. Tí ẹ bá rí nílé awo, ẹ máa rí nílé àwọn lọ́balọ́ba, ilé àwọn kábíyèsí. Ìlù yẹn wọn kì í fi sọ̀rọ̀. Gbàrà tí ìlù yẹn bá ti dún, tó bá ṣe lù, àwọn ẹni tó ní ọgbọ́n, tó ní òye, ọmọ kan tí ìlù yẹn sọ, ṣógun fẹ́ ṣẹlẹ̀ ni, ṣé kábíyèsí ń pè wá ni, ṣé kábíyèsí ti wàjà ni, ṣé wọ́n ń pe àkíyèsí wá sí kankan ni, ìlù yẹn ló ń sọ. Lọ́fi ní pé lówe là ń lùlù ògìdìgbò, ọlọ́gbọ́n ló ń jo ọ̀mọ̀ràn ló mọ̀. Bó ṣe ń pòwe yẹn sìn, lówe là ń lùlù àgídìgbò. Òwe kan náà wà nílẹ̀ Yorùbá tó sọ pé kí lórí lọ́bẹ̀ tó fi warú sọ́wọ́, kò kí ṣe warú sọ́wọ́, kí lórí lọ́bẹ̀ tó fi warú ọwọ́. So díẹ̀ púpọ̀ bẹ́ẹ̀ nínú àwọn òwe wa ní ilẹ̀ Yorùbá ló ti mú òwe yẹn ló ti bàjẹ́.
ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ jẹ́ ká dìde, ẹ má jẹ́ ká wo ẹ̀sìn nítorí ẹ̀sìn ká bára wa jà. Láàrin èmi àti ẹ, tí o bá ka ìtàn nípa ilẹ̀ Yorùbá tí ìtàn yẹn ò bá yé ẹ, lọ wá òwe. Mo sọ pé òwe tó fẹ́ fi tú ọ̀rọ̀ tó ń ṣe yẹn ògidì òwe ilẹ̀ Yorùbá ni. Mo sọ fún kí n ṣe gbogbo ọmọ Yorùbá náà ló gbọ́ Yorùbá. Ní Yorùbá máa fi sọ pé àgbà ò ní tán lórílẹ̀ kó tó ṣe bí òwe. Àwọn bàbá mọ́nímọ́ní, àwọn bàbá mọ̀yànmọ̀yàn, àwọn àgbààgbà àwọn kúrú jọ wọ́n sọ pé àwọn àgbà ní bí òṣèlú lóòrùn àṣẹ lọ́jọ́ alẹ́. Tí o bá máa understand àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, o ní láti ọkọ̀ understand èdè ẹnu wa kó dẹ̀ mọ̀ túmọ̀ èdè tó ń sọ. Tí o bá ti mọ túmọ̀ èdè tó ń sọ, wọ́n máa fi bẹ́ẹ̀rẹ̀ máa fi kó wa lóbi omi ọbẹ̀. Wọ́n máa ka kéwú, wọ́n máa ka Quran, wọ́n máa ka Bible, wọ́n máa ka ẹsẹ̀ Ẹ̀fà, tó bá máa padà tú fún yín ọ̀tọ̀ ní bó ṣe máa tú nígbà tí wọ́n fúnra ẹ tí ò ṣàwárí ara ẹ. Gbogbo ọ̀rọ̀ ní Bible náà kẹ̀dẹ̀ rí ọ̀rọ̀ òwe ni. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Bible ọ̀rọ̀ òwe, ọ̀rọ̀ Quran náà gbogbo ọ̀rọ̀ òwe ni. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá náà ọ̀rọ̀ òwe ni. But all people ìwà wò pé nítorí pé àwọn baba wa wọn ò ní àkọọ́lẹ̀, there was not written. Ọwọ́ wò pé nígbà táwọn attack wa, ọwọ́ bẹ̀rẹ̀ sí manipulate culture wa, wọ́n bẹ̀rẹ̀ sí tú ìtàn wa kọ, wọ́n gbọ́dọ̀ gbó mo sọ fún yín pé ọ̀dàlẹ̀ ó wà ní ilẹ̀ Yorùbá. Wọ́n gbéwó fún àwọn professor kan tó yẹ pé wọ́n lọ ka ìwé ní òkè òkun, ọwọ́ padà wá sílẹ̀ Yorùbá, ọwọ́ gbé owó fún wọn, ọwọ́ ní kó tú ìtàn wa kọ. Tí ọmọ Ìjẹ̀bú bá máa kọ ìtàn ilẹ̀ Yorùbá, ó máa kọ ìtàn yẹn bóyá máa street Ìjẹ̀bú. Tí ará Ọ̀yọ́ bá máa kọ ìtàn ilẹ̀ Yorùbá, ó máa kọ ìtàn yẹn bóyá máa street Ọ̀yọ́. Tí Ilé Ifẹ̀ bá máa kọ ìtàn Yorùbá, ó máa kọ nítorí ẹ̀ ọwọ́ à ń fi orí ẹ̀ gbogbo agbára wa, but kò wá sí bóyá lè jẹ́ nínú ọ̀rọ̀ ẹnu wa, nínú àṣà àti ìṣe wa, a máa mọ ẹni tó para, ẹni tó sòtọ́. Ẹ jọ̀ọ́ náà, mi ò ní kò sí ẹ̀sìn, mi ò ní ká má ṣe ẹ̀sìn, but tí o bá máa gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn yìí, o ní láti ọkọ̀ mọ́ra ẹ kó dẹ̀ mú àṣà àti ìṣe ẹ. Ní ilẹ̀ Yorùbá a ní àṣà a níṣe, but tí gbà tó ti gbé ẹ̀sìn wá fún wa, a fi àṣà àti ìṣe wa lẹ̀, wọ́n tú àṣà àti ìṣe wa fún wa ní ọ̀nà tí ò yé wa, ní ọ̀nà tó yẹ pé tí a bá gbogbo kò dùn gbọ́ létí. Báwo lọ ṣe máa pe èṣù fún wa ní Satan, lọ́ máa pe èṣù fún wa ní ìbílísù àbí kí wọ́n pè ní kíní. Okay, tí ó bá jẹ́ pé ìkọ́ burúkú ni èṣù, àwọn bàbá wọn ni máa sọ èṣù lékè, èṣù gbèmí, èṣù yẹmí, ṣọ̀gbùgbèmí, ṣọ̀gbùgbè, èṣù kínkín kan, gbogbo ẹ ti wà láti ayébáyé. Bí ò bá ní ìdí obìnrin kì í tẹ́kú mọ́lú. 300 years ago, 250 years ago tí religion ti dé, àtìgbà yẹn ló ti tú ìtàn wa kọ, ló ti ń baptize ìtàn wa, ló ti ń conspirate ìtàn wa, ló ti ń manipulate ìtàn wa fún wa. Àwa náà dẹ̀ ń tẹ̀lé, àṣàwárí ara wa. Ẹ̀yin ọmọ Yorùbá yẹ ká dìde. Kí là ń pè ní ìmúnisìn àti ẹ̀sìn? Ẹ̀sìn ní méjèèjì. Mo lè mú ìyàn ní ayé ìwáṣẹ̀ tí wọ́n bá ta ẹrú fún yàn, orúkọ ẹni tó ra ẹrú lẹ́nu máa jẹ́. Wọ́n ti sọ oríṣiríṣi nǹkan fún wa tí ò ṣe é gbọ́. Àwọn nǹkan máa jáde pé ṣèbí ẹ̀yin Yorùbá náà lẹ́ ń gba jígí, lẹ́ ń gba kíní, lẹ́ ń ta ìwọ̀n yín fún òyìnbó, lẹ́ ń ta ìwọ̀n yín fún àwọn Fúlàní, lẹ́ ń ta ìwọ̀n yín fún àwọn British. Irọ́ ni o, kò ń ṣe bó ṣe rí nìyẹn o. Wọ́n tú ìtàn wa pa fún wa ní òkè tó bá yẹ pé bóyá rí nìyẹn, mo gbà bẹ́ẹ̀. Ẹ wá lọ wá èdè tá à ń sọ lẹ́nu yìí. Kí ni ẹ̀sìn, kí ni ìmúnisìn? Wọ́n pe ẹ̀sìn fún wọn ní pé religion, wọ́n ní pé ìmúnisìn òun ni enslavement and colonization. Okay, but kí ló dé, èwo ló dé síwájú ra wọn? Ẹ̀sìn ló kọ́kọ́ dé ni àbí ìmúnisìn? Ìmúnisìn ló kọ́kọ́ dé nígbà tí wọ́n ti mú wa sí títí tó ti tẹ́ wọn lọ́rùn, táwọn ti build gbogbo kìíní. Ọwọ́ àwọn òkè a fẹ́ fún yín ní òmìnira, ẹ fẹ́ dá wà, but ká tó lè fún yín ní òmìnira o, a fẹ́ fún yín ní ìkọ̀kan tí wọ́n pè ní ìgbàgbọ́, a fẹ́ fún yín ní ìwé kan, ìwé tó yẹ pé òun ló máa tọ́ yín ní ọ̀nà, òun ló máa ṣèpà ayé yín, bí ẹ ṣe lè lo ayé yín, bí ẹ ṣe lè wọ́ ọ̀run rere wọ̀, bí ẹ ṣe lè wá bá Ọlọ́run ọba Elédùmarè yín báyìí. Okay, àwa gba ìwé yẹn, a bẹ̀rẹ̀ sí ká. Àwọn ò wá padà lọ wá ìtàn wa gangan, ìtàn tí àwọn kọ fún wa àti àwọn professor kan láàrin ẹ̀yin ọmọ Yorùbá jẹgúdújẹrá tó yẹ pé wọn ò kàwé, wọn ò tiẹ̀ gbé ní ilẹ̀ kútu òjì rárá. Wọ́n ti kó wọn lẹ́rú, wọ́n ti dàgbà, wọ́n ti lọ ka ìwé ní ìlú ibòmíì, òkè òkun lọ́sí lọ kàwé. Nígbà tó wá wálé lọ́mọ pé ọmọ Ìbàdàn, ọmọ Òṣogbo, ọmọ Ìjẹ̀bú, ọmọ Ọ̀yọ́, ọmọ Làlátẹ̀, ọmọ Ògbómọ̀ṣọ́ ni àwọn. Ọwá ní pé gbọ́ wá gbé fún kọ́lọ́ kọ ìtàn. Tí wọ́n bá ń kọ ìtàn wa nínú ìtàn wa, ó ní ibì kan tó yẹ pé wọ́n ń yọ kúrò. Ọ̀rọ̀ kéré bí ò bá lẹ́kọ̀ọ́ máa dín. Sọ̀rọ̀ kó wọ́n tẹ́ ẹni tó bá mọ̀ ń gbọ́, ẹni tó bá máa jogún kókó máa pàtàn kítàn. Àwọn tó wá mú wa lẹ́rú, àwọn tó wá mú wa sìn, ẹ wá bìlífù pé kí wọ́n máa sọ òótọ́ fún wa. Wá gbèwé wá fún wa, wá sọ fún wa pé ìwé yìí ni gbogbo wa máa fi wà ní ibì kan náà. Ìwọ tí ò nífẹ̀ẹ́ mi láyé, tí ò bá mi ṣe láyé, ó wá gbèwé kan fún mi pé ìwé yẹn ló pa èmi àti ẹ pọ̀, èmi àti ẹ máa wà lálùjọ náà, máa jókòó sí àlùjọ náà, máa jókòó sí paradise, máa jókòó sí heaven. Does that make sense to you?
mi ò ní kò sí àjọ́nà, mi ò ní kò sí ọ̀run níbo, àjọ́nà àti ọ̀run ilé ayé yìí ló wà. Bí wọ́n bá ṣe rí ara kì yóò yá ọ bí, ìgbà tó bá fọlọ́ wá fi dá padà. O ò lè gbàgbọ́ sàkógbò ẹ̀fọ́, o ò lè báyé jẹ́ kó bọ̀rún jẹ́, kó wá wò pé nítorí pé ó kù ọdún 2 ọdún 5 tó fẹ́ lò láyé, ó wá lọ yíwà padà, ó bẹ̀rẹ̀ sí í kọ́ mọ́ṣáláṣí, ó ń kọ́ church, ó ń kọ́ ilé ifá, ó ń ṣoore fáwọn èèyàn, ó ń kọ́ school, ó wá òbẹ́ lọ́mọ ọlọ́gbọ́n olóye o. Bí ṣe ń sọ̀rọ̀ yìí mi ò mọ̀ bóyá gbogbo ẹ̀yin tí wọ́n gbọ́rọ̀ yìí fi etí ọgbọ́n àti òye gbọ́ ọ̀rọ̀ mi, má fi etí ifá, má fi etí Quran, má fi etí Bible, fi etí ìjọ ọmọ ènìyàn, fi etí ìjọ ọmọlúwàbí, ìjọ ọmọ Yorùbá, èdè tí mo ń sọ ìtó gbọ́. Má jẹ́ kó túmọ̀ ìmúnisìn fún ẹgbẹ́ sí òde ìdórí ẹ̀. Kí ló pè ní ìmúnisìn? Òun ni kí wọ́n mú èèyàn kó máa sìn yàn. Bàbá lè sin ọmọ, ọmọ lè sin bàbá, o lè sin ọba, o lè sin kábíyèsí, wọ́n lè mú ẹ lọ sin gbà. Tí bàbá ẹ̀ bá yáwó bí kan láyé àtijọ́, wọ́n máa mú ẹ, wọ́n máa ní kó lọ sin gbà fún ẹ tí bàbá ẹ̀ yáwó lọ́wọ́ ẹ̀. Tó bá ti wá sin gbà tó ti pé dèdè, wọ́n máa fi ẹ́ lẹ̀. Ìmúnisìn yẹn lọ́wọ́ change padà fún ẹ̀sìn fún àwa pé ẹ̀sìn yìí làwọn gbé wá fún wa. Kí ló dé tí ẹ fi ẹ̀sìn síwájú fún wa tó jẹ́ pé ìmúnisìn? Nígbà tẹ́ bá máa sọ ìtàn ìmúnisìn, ẹ wá ní pé ẹ kó òkò wá fún wa. Àwọn bàbá wa ló tà wá fún yín. Wọ́n sọ ìtàn kan náà ní Aláàfin tàyàn kí èmi ò bá yín sọ pé àwọn Yorùbá ò tara wọn o. Yorùbá ọ̀dàlẹ̀, ṣe ní ọ̀dàlẹ̀, whether you are a Muslim, you are a Christian, you are any country, ọ̀dàlẹ̀ wà láàárín èèyàn ọ̀dàlẹ̀ lèèyàn. Kò sí tó bá pèèyàn lọ́dàlẹ̀, it's natural nínú ọmọ ìjẹ́mú ènìyàn. Ó ti yé, tí ó bá pèèyàn ní èèyàn lèèyàn máa jẹ́. Ó ti yé yín, èèyàn tẹ́yìn kan bá ṣe kọ́ ta ni, má bínú ṣáàmù, èèyàn ni wọ́n léèyàn ni nà, èèyàn ni, èèyàn ló ní ká ṣàdéhùn ká má múṣẹ, Ọlọ́run ló ní ká ṣàdéhùn ká bá bẹ́ẹ̀. Ìmúnisìn ní nígbà tí wọ́n gbé wá fún wa, ẹ lọ wá ìtàn. Ẹ rí àwọn tí wọ́n bá wa jà yìí, wọn kì í ṣe Haúsá o, Fúlàní ni wọ́n dẹ̀ ti wà láàrin wa lọ́jọ́ tó ti pẹ́. Wọ́n ti wà láàrin wa lọ́jọ́ tó ti pẹ́. Mistake, àṣìṣe tí mo rò pé a ṣe ní ilẹ̀ Yorùbá ni pé ní ìgbà tí ìjà ṣẹlẹ̀ láàrin Ààrẹ Ọ̀nà Kakanfò àti Aláàfin, tó wá gba àwọn Fúlàní láyè kó wá ràn òun lọ́wọ́ káwọn jọ káńtà Aláàfin. Láyé ìgbà yẹn làwọn Fúlàní ò ti kúrò lórí ilẹ̀ wa mọ́. Ó yẹ kó ti gbalẹ̀ yìí lọ́wọ́ wa ti pẹ́. Ìgbà tí àwọn amúnisìn wá dé, tó wá colonize wa, tó wá enslave wa, tó wá ṣe tán, tó wá láwọn fún wa freedom. Wọ́n fún àgbò wa légún, wọn ò fokùn ẹlẹ̀. Wọ́n fún wa lẹ́dìí, wọ́n fẹ́ fi gbódìdí wọn lọ́wọ́ ẹni. Wọ́n wá ní pé òkè kò sí àyè slave mọ́, wọ́n ti pa Sahara slave mọ́, kò sáyè slave kìíní kan mọ́, ẹ máa ṣe ẹ̀sìn. Pẹ̀lú ẹ̀ náà wọn ò fi wálẹ̀, wọ́n sì mú ọpọlọ wa, a sì ń fi ọpọlọ wa, a sì fi ń sìn wọ́n, a sì ń fi ìgbàgbọ́ wa, a sì fi ń sìn wọ́n, a sì ń fi gbogbo ayé wa, a sì fi ń sìn wọ́n. Ó ka Quran, ó ka Bible, ó ka fá, wọn ò ní kó, èdè tá à ń sọ yìí, ṣèbí Yorùbá mò ń sọ yìí. Nínú èdè Yorùbá, kí ló dé tí ẹ̀yin ṣé ẹ̀ kí ń mọ òwe ni? Ṣé ẹ̀ kí ń gbọ́ ìtàn ni? Bí ọ̀gbọ́n ọmọdé ò bá bá tán máa bá àrọ́bá dẹ̀ ní bàbá àtàn. Yorùbá tó sọ pé àgbà ò ní tán lórílẹ̀, àgbà ò lẹ́bà tán lórí ẹ̀. Ẹ súnmọ́ àwọn àgbààgbà, ẹ jẹ́ kó sọ ìtàn ilẹ̀ wa fún wa, ẹ jẹ́ kó sọ bí àwọn amúnisìn ṣe wà ní wa, báwo ló ṣe wà ní wa, ṣé easily ni, ṣé peacefully ni, àbí tipátìkùkù. Ọlọ́gbọ́n olóye o, ẹ fi ọgbọ́n àti òye gbé ọ̀rọ̀ mi. Má fi ọgbọ́n ìwé, má fi ọgbọ́n ẹ̀sìn gbọ́ ọ̀rọ̀ mi, fi ọgbọ́n ìjọmọlúwàbí gbọ́ ọ̀rọ̀ mi. Tó bá yẹ pé bó ṣe ń gbọ́ ọ̀rọ̀ mi yìí, ò ń gbọ́ nípa pé o ní ẹ̀sìn, onígbàgbọ́ nu Ifá, onígbàgbọ́ nu Quran, onígbàgbọ́ nu Bible. Ọ̀rọ̀ tí mo sọ ìmọ̀ máa tako làákàyè torí àwọn kan nǹkan báyìí ni Ifá sọ, nǹkan báyìí ni Bible sọ, nǹkan báyìí ni Quran sọ, but fi etí ìjọmọ ènìyàn àti ìjọmọ Yorùbá gbọ́ ọ̀rọ̀ mi. Haúsá èèyàn rẹ ni wọ́n, àwọn Haúsá tẹ̀ ń wo èèyàn rẹ ni wọ́n. Haúsá náà ní àṣà, wọ́n ní ìṣe tiwọn o, kò kí ń ṣe ìṣe tí wọ́n ṣe ní ìṣe Haúsá o. Àwọn Fúlàní ló wá influence àwọn Haúsá. Gbogbo top politician wọn, gbogbo top citizen wọn ní ilẹ̀ Haúsá, Fúlàní ni wọ́n ti pa gbogbo àwọn olórí wọn, wọ́n ti bà culture wọn jẹ́, wọ́n ti influence culture ẹ̀sìn lé wọn lórí. Ló fi jẹ́ pé gbogbo àwọn tó ń takò wá ìtọ́tọ̀ kàwé tó pé wọn kì í ṣe Haúsá, Fúlàní ni wọ́n. Ọlọ́gbọ́n olóye o, kí ni ìtumọ̀ ìmúnisìn? Mo sì fẹ́ ibẹ̀ láṣì wà torí ìpele 4 ló máa bọ́ sí. Àtúnṣe máa sọ ìtàn ilẹ̀ Yorùbá, but before tó bá máa sọ ìtàn, tí ìtàn yẹn tó bá máa gbọ́ ìtàn mi lágbọ́yé, wàá kọ́ yọ ọ̀nà pé òkè kí lẹ́nu yìí sọ, kí ni ìtumọ̀ ìmúnisìn? Nìkan múyàn sìn. Kí ni ìtumọ̀ ẹ̀sìn? Òun ni religion. Ẹ̀sìn mo ṣe, mo ń sin Ifá.
ẹ̀sìn wo mo ń ṣe, mo ń sin Islam, ẹ̀sìn wo mo ń ṣe Christianity. Okay, kí ẹ̀sìn tó dé ilẹ̀ Yorùbá kí làwọn bàbá wa ń ṣe? ẹfẹ ṣèdàbí ilẹ̀ Yorùbá ti fi gbà kan wà rí tí kò sẹ́sìn bẹ́ẹ̀ tẹ́lifẹ̀ ni ó ṣẹ̀sìn. Okay, àwọn ológbẹ́sìn wà wọ́n ní ọgbẹ́ wá láti Mẹ́kà láti Arab. Ibo lẹ̀sìn gbà wọlé sí ilẹ̀ Yorùbá? kò sórí omi, north ló gbà wọlé. ẹ lọ wa ìtàn kó dẹ̀ tó wọ north, ó ti kọ́kọ́ kọ́ka north, wọ́n ti ń rúùlù north, wọ́n ti gbilẹ̀ sí north, wọ́n ti ń jọba ní north, wọ́n ti ń coordinate north. àwa kẹ̀dẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá easy láti kọ́ka torí àwọn baba wa ní agbára, wọ́n ní nǹkan tó pè tó ń jẹ́ àwọn tó ń kì ní oore kẹ̀ǹbẹ̀wọ́ bí ìjà. ọ̀dọ́ sọmọ́ọ̀dì gbàbọ́ lọ́wọ́ ọmọ ojo. ẹ lọ wá oríkì ilẹ̀ Yorùbá, ẹ lọ wá oríkì Ọ̀yọ́, lọ wá oríkì ìdílé tó ti wá ibẹ̀ ló máa ti mọ̀ pé jagunjagun làwọn bàbá ẹ̀. àwọn bàbá wọn kì í ṣe ọ̀lẹ, wọn kì í ṣe ọ̀lẹ o. nígbà tí àwọn pírípì máa wá ṣe wọ́n wá lọ ń pe kí ló ọ wá lọ sí Ọ̀yọ́ níbi tó jẹ́ pé ìtàn ìwọ tó bá máa sọ ìtàn ilẹ̀ Yorùbá ó ò lè yọ Ọ̀yọ́ àti Ifẹ̀ wò. kò wá kí ń ṣe Ọ̀yọ́ àkọ́kọ́ tó lọ káńtà yìí ní Ọ̀yọ́. wọ́n ti ń bá wa jagun tipẹ́. Ọ̀yọ́ àkọ́kọ́ wà, ìkejì wà, bóyá ìkejì àbẹ́kẹjọ lélẹ̀. Ilé Ifẹ̀ náà kò ń ṣe Ifẹ̀ tó má pè ní Ifẹ̀ òjáyé Ifẹ̀ àkọ́kọ́ kọ́ lélẹ̀ yìí náà. wọ́n ti ń bá ilẹ̀ Yorùbá jagun tipẹ́ years back, more than 200-400 years wọ́n ti ń bá wa jà nílẹ̀ Yorùbá. But ní ìgbà tí a ti wá gba ẹ̀sìn láyè gẹ́gẹ́ bí Yorùbá ṣe jẹ́ pé a máa accommodate kan, a máa ń gbàlejò láyè, ìgbà yẹn ló ti wọlé sí wa lára. Gbàrà tá ti gba ẹ̀sìn láyè ló ti bẹ̀rẹ̀ sí baptize culture wa, identity wa. ẹlòmíì wà bàjẹ́ tó yẹ kó tó bá máa pa òwe, ẹlòmíì mo tún máa wà ẹlòmíì báyìí sìn tó bá máa kí Ifá, wọ́n máa kí Jésù mọ́fá, wọ́n máa kí Mọ̀ọ́mọ̀ mọ́fá. ìwé méjì tẹ̀lé ń kí mọ́fá yìí wọn ò dárúkọ Odua, wọn ò dárúkọ Fá. kí ló dé tí ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ̀ ṣe pé ẹ jẹ́ ká ronú jinlẹ̀? wọn ò ní kẹ́ má ṣẹ̀sìn o, kẹ́nìbọ̀dì máa wá fún mi o lè ṣẹ̀sìn ẹ̀sìn tó bá ti wù ẹ́ kó ṣe, but àṣà wa àti ṣe àṣà wa ní ilẹ̀ Yorùbá lórí ká lọ wá àṣà. tí o bá wá àṣà ẹ tó mọ ìtàn ẹ, o máa mọ̀ pé this religion, the true religion was not introduced to us peacefully. ìjà lọ́wọ́ kan fi gbé wà náà. ó wá wá ọkọ̀ ìtàn lóríṣiríṣi. Badagry ní kinní kan tó bá ti kó every 7 days lọ́ máa ń kẹ́rù lọ sí Badagry, wọ́n máa fún wọn lómi kan mú. ẹ̀kọ́ ọ̀rọ̀ ìtàn lóríṣiríṣi. èmi ò bá ń gbà o tó bá yẹ pé bẹ́ẹ̀ ìrọ̀tàn nìyẹn, but gbogbo nǹkan tó bá ti máa sọ pátá, tó bá fẹ́ mọ ìtàn ẹ lọ mọ àṣà àti ìṣe lẹ́yìn kó dẹ̀ gbọ́ Yorùbá, kó dẹ̀ mọ túmọ̀ èdè tó ń sọ. ẹlòmíì wà nípa tó bá pọ̀ òwe fún báyìí, ó kàn máa mú òwe yẹn, ó kàn máa gbẹ àlọ́ lámilámi là ń ẹnì kan òun gàbù. ẹlòmíì ò mọ̀ túmọ̀ ẹ̀, ẹlòmíì ò mọ̀ tó ń pè fèrèsé, ẹlòmíì ò mọ̀ tó ń pè lárodán, ẹlòmíì ò mọ̀ tó ń pè lárokò. a ní àṣà, a níṣe, ọlọ́gbọ́n o, olóye o, bó ṣe ń dùn mí ni mo ṣe ń sọ yìí. but tí o bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ mi lágbọ́yé, má fi etí ẹ̀sìn, má fi etí ìfẹ́ tí o ní sí ẹ̀sìn, má fi etí ìfẹ́ tí o ti gbọ́ nípa ìtàn ilẹ̀ Yorùbá gbọ́ ọ̀rọ̀ mi. ìwọ kọ́kọ́ lọ wá ìtàn ìdílé ẹ. wọ́n ní pé ẹlẹ́bọ ní ìdílé yín, wọ́n ní Ọ̀ṣun lẹ máa ń sìn, Ṣàngó lẹ ń bọ, ẹ̀sìn yẹn ò dáa. láti ìgbà tó ti gbé Islam, nígbà tí Islam ti dé ó ti pa ogbó ṣíríkù rẹ̀, láti ìgbà tí Christianity dé ó ti pa ogbó rẹ̀ gbogbo, ó ti parẹ́ lóòótọ́. but kí ló fà á? ọgbọ́n àti òye owó làwọn bàbá wa ń lò ńgbà yẹn tó fi ń gbé ayé. ṣé nígbà yẹn eku òkè bí eku ni àbí ẹyẹ òkè bí ẹyẹ? ṣé ogun ò ṣẹlẹ̀ ni? ṣé àwọn èèyàn máa jíyàn gbé ni? àwọn wo ni àwọn Yorùbá ń bá jagun? gbogbo tó sọ pé àwọn bàbá wa ń jà, tó ń jagun jà, tó máa fi kì wọ́n lólógun ta lọ́bẹ̀ẹ́ kálẹ̀ ọ̀bẹ wọn bá jagun. àwọn ará Òkè Ọya yìí ló ń bá jagun o. but ní ìgbà tí àwọn ará Òkè Ọya yìí wá ráyè wọlé sí wa lára, tó wá gbé ẹ̀sìn wá, táwọn ti conspire, tó ti manipulate everything, wọ́n wá bẹ̀rẹ̀ sí gba culture wa lọ́wọ́ wa. ṣé òbí yóò yí ní 300 years o máa délé ni o máa sọ pé èṣù kì í ṣe Satan. ta ló máa bẹ́ẹ̀ gbọ́? jẹ́ pé láti ilé ìwé lọ́sìn kọ́ wa pé ọmọ ta ló ń pariwo? ọmọ èṣù ló ń pariwo àbí ìwọ ni? rárá lèmi kọ́, ọmọ Ọlọ́run lèmi ṣe, ọmọ èṣù ló ń pariwo. adàgbà agbójúmọ̀ ọ̀rọ̀ yìí létí wa ni. kí ẹnìkan wá jí lè ní kó ọmọ sọ fún wa pé irọ́ ni wọ́n pa pé èṣù kì í ṣe Satan, ó máa sound stupid létí ẹ̀ náà pé irọ́ ni. but tí o bá dẹ̀ farabalẹ̀, ọ̀n ta bá dẹjúlẹ̀ báyà máa rí mu. tó bá farabalẹ̀ tó lọ wá ìtàn, ó máa mú pé gbogbo nǹkan táwọn pípọ̀ yìí sọ àgbélẹ̀rọ ni. àgbélẹ̀rọ ìtàn ló sọ fún wa. Ifá sọ ìtàn ilẹ̀ Yorùbá, òwe sọ ìtàn ilẹ̀ Yorùbá. bọ́mọdé ò bá bá tó máa bá àrọ́bá, àrọ́bá dẹ̀ ní bá bá àtàn.
ọmọdé tó bá sọ lẹ́nu àpòyà ló sọ kọ́ o. Odò tó bá gbàgbé ó ṣe tán àti gbẹ ni. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká lọ wá ìtàn, ẹ jẹ́ ká lọ wá ìṣà wa. Mi ò ní pé kẹ́ lọ sin Ṣàngó, mo ò ní kẹ́ lọ sin Ọya, mo ò ní kẹ́ lọ bọ Ifá. Kọ́kọ́ lọ wá ìtàn ìdílé ẹ, lọ wá àṣà àti ṣe ẹ, lọ mọ ìtumọ̀ èdè tó ń sọ lẹ́nu. Wá máa lọ gbogbo òwe wa, báwo lòwe yẹn ṣe lọ. Ní ọjọ́ mélòó kan sì ni mo gbọ́ òwe kan pé báwo ni ẹnu bàbá Peter Fatomilola mo ti gbọ́ òwe yẹn ní fíìmù kan tó ní ó yẹ ká sọ ní tùbínùdí ni kò kí n ṣe tùbínùbí. Ta ló gbọ́rọ̀ tí mo sọ yẹn pé tó bá ní pé ẹ jẹ́ ká sọ ní tùbínùdí kò kí n ṣe tùbínùbí. Ṣé n tún sọ jẹ́ kémi àti ẹ sọ ní tùbínùdí kò kí n ṣe tùbínùbí. Ta ló gbọ́rọ̀ yẹn but nílẹ̀ Yorùbá sì tẹ́ni tó bá máa pa òwe yẹn tùbínùbí là ń sọ. Nígbà tí mo á bèèrè lọ́wọ́ pé kí ló ń jẹ́ tùbínùdí, ó wá ṣàlàyé fún mi pé tí obìnrin bá bímọ tó lóyún 9 months, tí ó bá ní oyún yẹn tán, inú ìnira ló máa ti máa bímọ, ló máa ti máa jẹ̀rora. Tó bá wá bí ọmọ yẹn tán, tí ọmọ yẹn bá wálẹ̀, tí ara tù tán, ọmọ wa máa nu ojú ara ẹ̀ ní tùbínùdí, pẹ̀lẹ́kùtù ló máa fi nu ojú ara obìnrin tó ṣẹ̀ lébọ̀, tó ṣẹ̀ bímọ. Òun lówó yẹn náà, ẹ jẹ́ ká jọ sọ ní ìtùbínùdí, bí obìnrin ṣe ń ṣe ní tùbínùdí tí ò nira lára, tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀, tí àìdè bá sọlẹ̀ láàrin ọ̀rẹ́ méjì ọmọ náà, ẹ sọ ní tùbínùdí, but ó ti da òwe yẹn gbọ́n wa lọ́wọ́ sí, ó ti di tùbínùbí. So many òwe bẹ́ẹ̀ yẹn, òwe pọ̀ bẹ́ẹ̀ yẹn tẹ́ pé ní ilẹ̀ Yorùbá kì í ṣe pé òwe yẹn ṣe lọ nìyẹn. Bẹ̀ẹ̀ nígbà táwa náà àfẹ́ gbọ́rọ̀ wa, ọ̀rọ̀ Yorùbá ò dùn létí wa mọ́, àwọn àfáà ti wá wọn tákù ilẹ̀ Yorùbá, Christianity wa wọn tákù ilẹ̀ Yorùbá, àwọn ọmọ Yorùbá náà á tákù ilẹ̀ Yorùbá. Nígbà tó pé wọ́n ti dalúpọ̀ mọ́ ṣàpà, àwọn ọmọ àtọ̀húnrìnwá tí wọ́n wá sí ilẹ̀ Yorùbá, tí wọ́n fẹ́ ọmọ ilẹ̀ Yorùbá nítorí pé àti bu ilẹ̀ fún wọn, wá ń pè ní ọmọ Yorùbá níwọ̀n ẹ̀rẹ̀ kì í ṣọmọ Yorùbá. Wọ́n ń ṣọmọ Yorùbá, ọmọ àtọ̀húnrìnwá ni wọ́n. Tí o bá máa jẹ́ ọmọ Yorùbá, o gbọ́dọ̀ ní orúkọ ìdílé, kó ní orúkọ àbísọ. Tí o bá ti lórúkọ àbísọ, o ṣọmọ Yorùbá. Kò sí ọmọ Yorùbá kan tí ò lórúkọ àbísọ. Àfi tó bá mọ agboolé tó ti wá ni. But ní ìgbà tí wọ́n wá gbé ẹ̀sìn wá, wọ́n wá sọ orúkọ àbísọ wa ní orúkọ tí ò dáa. Ìwọ tó bá ti lè gba ẹ̀sìn báyìí, o ní láti drop identity ẹ, culture ẹ, kó lè kí ẹ̀sìn yẹn lè rọ̀ ẹ́ lọ́rùn. Báwo lè jẹ́ bẹ́ẹ̀? Ṣèbó ní kó fẹ́ mú mi mọ Ọlọ́run ni. Ó ṣe máa jẹ́ pé kí n fi àṣà àti ṣe mí lẹ̀. Kí ni ò dánú àṣà àti ṣe mi? Ṣé bí ṣe múra ni ò dá ni? Bí ṣe sọ̀rọ̀ ni ò dá ni? Bí àwọn bàbá ṣe ń ṣòfin ni ò dá ni? Ẹni gbogbo ẹ̀ ò dá. Anything tó bá ti yàtọ̀ sí àṣà àti ṣe ẹ̀sìn tó bá ti gbé wá, òsì Ọlọ́run pẹ̀lú mámọ́nì ni, ṣíríkù ni. Ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ̀yin olóye, ẹ máa tẹ̀lé ní kálọ̀. Tí o bá fẹ́ mọ ìtàn ilẹ̀ Yorùbá, tí o bá fẹ́ kẹ́nìkan parọ́ fún ẹ, lọ wá ìtàn ìdílé ẹ, kó dẹ̀ mọ òwe, kó mọ òtúmọ̀ òwe tó ń pa, kò kí ń ṣe òwe ẹ̀yẹ́rì ń bẹ́tọ́ tẹ̀ ń pa yìí o. Jẹ́ pé ògbọ́n ọmọdé bẹ́ẹ̀ orí la fi mọ̀jà láwo, àgbà tí ò kẹun sọ pé kò kí ń ṣe òwe yẹn o. Òwe tó jẹ́ indigenous òwe ilẹ̀ Yorùbá gangan tó bá ti wù ẹ́ pé kí ló òwe sọ, nǹkan báyìí làgbàgbà sọ nípa ọ̀rọ̀ yìí, ó máa yí ẹ̀, ó wá ń jẹ́ kí ó wá ọlọ́gbọ́n o, olóye o, ọ̀rọ̀ yìí máa kẹnu gan. Ìpínlẹ̀ ìmúnisìn àti ẹ̀sìn ní ilẹ̀ Yorùbá, enslavement and colonization pẹ̀lú religion. Now ìmúnisìn ní enslavement, colonization, ẹ̀sìn ní religion. But kí ló ṣíwájú nínú àwọn méjèèjì? Ṣé ẹ̀sìn ló kọ́kọ́ dé ni àbí ìmúnisìn? Okay, ìmúnisìn ló kọ́kọ́ dé. Nígbà tẹ́ ti mú wa sìn tán, ẹ ti lò wá tán, ẹ ti fi wá ṣe nǹkan tó tẹ́ yín lọ́rùn tán, ẹ dẹ̀ ti mọ̀ pé tó bá padà yá, táwọn ọmọ wa bá dàgbà, wọ́n máa fẹ́ béèrè ikú tó pa bàbá wọn, ẹ wá gbé ẹ̀sìn wá bá wa. Wọ́n á fẹ́ fún yín ní information tẹ́ ẹ̀ sanwó fún báyìí, àṣírí ti wá tú o. Àwọn ọmọ kan ti wà á sì tọ́ ti bí sìn tí wọ́n gbọ́n kankan, nǹkan tẹ́ ní kọ́ máa mọ̀ wọ́n fẹ́ mọ̀, nǹkan tẹ́ bá pamọ́ wọn lẹ́nu, àwọn ọmọ ẹ fẹ́ béèrè ìbéèrè. Bẹ́ẹ̀ ni, báwo ló ṣe máa dúró wájú tó wọ́n máa sọ tó máa níbẹ̀ mò ní bí ẹni béèrè? Àwọn ọmọ tọ́lọ̀ ń dá sílẹ̀ ayé ń sẹ́ wọ́n máa bí ẹni béèrè. Tó bá sọ̀rọ̀ tí ò make sense, ọ̀rọ̀ tí ò gbọ́pọlọ dání, ọ̀rọ̀ tí ò lọ́gbọ́n, tí ò máa bí ẹ question náà pé báwo ló rí bẹ́ẹ̀? Ẹ̀dẹ̀ ń kọ́ wa ní ìkọ́tẹ́ pé ẹni ká má béèrè question, ẹni tó bá béèrè question ó ti sọ lọ́wọ́ pẹ̀lú mámúdí ṣe ṣíríkù. Ìwọ má ṣe dọ́lọ̀ wọn ba ẹrù. Mi ò dọ́lọ̀ wọn ba ni wọ́n, nǹkan tó ń sọ fún mi kò dùn gbọ́ létí. Ọgọ́ wèrè ni. Òun bá mi sọ̀rọ̀ tí ò dùn gbọ́ létí, ó dẹ̀ ní kí má gbé yẹ̀wò, kí má ro jinlẹ̀. Kí ló náà fún wa ní ọgbọ́n àtòyé fún? Jẹ́ pé o kò máa dédé sọ nǹkan fún mi báyìí, nǹkan tó dẹ̀ fẹ́ kí n believe nǹkan tó sọ fún mi. No, Ọlọ́run fún wa ní ọgbọ́n àtòyé láti ronú jinlẹ̀ dáadáa. Ọlọ́gbọ́n o, olóye o, mò ń bọ̀, mi ò tí ì dé.